Ẹ kú ilé o ẹ̀yin aráalé. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe làgbà. Òòṣàtọ́lá òun ni atọ́kùn ètò yín. Lónìí a máa gbé ọ̀rọ̀ lórí ọ̀dọ́. Òun la máa gbé yẹ̀wò lónìí. Lákọ̀ọ́kọ́, ta ni ọ̀dọ́? Ẹlẹ́ẹ̀kejì, irú agbára wo ni ọ̀dọ́ ní? Àti báwo ni a ṣe lè lo agbára wọ̀nyí gẹ́gẹ́ bí ọ̀dọ́? Ọ̀dọ́ jẹ́ ẹni tó ti kúrò ní àgbékọ́rùn roko. Ọ̀dọ́ ó kúrò ní ọmọdé. Ọ̀dọ́ jẹ́ ẹni tó ti bàlágà. Lọ́kùnrin tó gbé aya sílé, lóbìnrin tó lọlé ọkọ. Agbára tí ọ̀dọ́ ní ó pọ̀, ṣùgbọ́n a ó máa mẹ́nu bà èyí tó ṣe kókó àti díẹ̀ nínú ẹ̀. Ọ̀dọ́ lágbára láti pera wọn jọpọ̀, láti sọra wọn di òṣùṣù ọ̀rọ̀ láàrin ìlú. Wọ́n ní agbára láti yan olórí, èyí tí a mọ̀ sí olórí ọ̀dọ́. Wọ́n ní agbára láti rí ohun tó ń ṣẹlẹ̀ láàrin ìlú gẹ́gẹ́ bí rògbòdìyàn. Èyí tí ó bá ń ṣẹlẹ̀ láàrin ìlú, láti gbé àpéjọpọ̀ ara wọn, láti jíròrò lórí rògbòdìyàn náà. Ọ̀dọ́ ní agbára láti lọ sí ojúde ọba, láti lọ ṣe ìpàdé pẹ̀lú ọba, láti fi èrò inú wọn hàn lórí rògbòdìyàn èyí tó bá ń ṣẹlẹ̀ láàrin ìlú. Ọ̀dọ́ lágbára láti ṣe ìpàdé pẹ̀lú àwọn afọbajẹ. Yálà tí wọ́n bá fẹ́ tó bá ti tó àsìkò láti mú ọba tuntun, láti fi ọba tuntun sí orí àlééfà, láti jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn ọ̀dọ́ wọ́n máa rán wọn létí láti má gbàgbé ìṣẹ̀ṣe, láti gbé fàjọlẹ̀ àti láti mú ẹni tí Ifá mú, kí wọ́n má fi igbá kan bọ̀kan nínú. Ọ̀dọ́ ní agbára láti ṣe ìpàdé pẹ̀lú ọba àti láti fi èrò inú wọn hàn, yálà pẹ̀lú inú bíbí àbí ìwà ìrẹ̀lẹ̀. Ó wá depend lórí nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní ìlú ní ìgbà náà. Òun ni àwọn ọ̀dọ́ máa fi ń gbé ìgbésẹ̀. Ọ̀dọ́ ní agbára láti bínú sí ọba àti ìjòyè tí wọ́n bá rí wípé wọ́n ń ṣe ìmẹ́lẹ́ lórí rògbòdìyàn àbí lórí àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tó bá ń ṣẹlẹ̀ láàrin ìlú. Wọ́n ní agbára láti bí inú sí ọba, láti sọ̀rọ̀ wípé kí wọ́n tètè wá nǹkan ṣe sí. Wọ́n ní agbára láti protest. Agbára ọ̀dọ́ pọ̀. Ṣùgbọ́n àwa ọ̀dọ́ ilẹ̀ kóòtù òjíire, a ò mọ iyì agbára wọ̀nyí mọ́. A ò kí ń lò ó mọ́ nítorí pé àwọn ọba wa ìsìnyí, àwọn ọba àsìn tí wọ́n dẹ̀ ń jẹ kò dàbí àwọn baba ńlá wa mọ́. Tó bá dijọ́ mi, a ó máa mẹ́nu bà ọ̀rọ̀ àwọn ọba. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ la fẹ́ bá wí lónìí. Àwa ọ̀dọ́, tá a bá sùn ẹ jẹ́ ká jí. Àwa gangan ní iyọ̀ ìlú. Lẹ́yìn wa kò sí ohun tí ọba àbí ìjòyè àbí afọbajẹ lè dá nìkan ṣe. Torí tí kò bá sí àwa, kò sí àwọn. Wọ́n máa ń pòwe kan ní ayé àtijọ́, wọ́n á ní kí ni wọ́n ń fi àgbà ṣe.
bí kò ṣe kán fi ré ọmọdé jẹ. Òwe burúkú ni. A ò ní gbarú ẹ̀ láyè mọ́. Torí ẹ̀yin bàbá wa tí wọ́n bá ti fi àgbàrá ẹ̀yin jẹ ẹ ní sí nípò tí ẹ wà lónìí. Àgbà tẹ́ ẹ dẹ̀ fi ń rẹ́ wa jẹ lọ ògùn ni ayé fi dojúrú lónìí tí àwa ọ̀dọ́ ò jẹ́ nǹkan kan mọ́ lójú yín tí à ń kú bí ẹran lójoojúmọ́. Ṣùgbọ́n àwa ọ̀dọ́ ni mò ń bá wí kì í ṣe ẹ̀yin àgbà. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọn ò ka ti ọ̀dọ́ kún mọ́ ọ́n. Ihun tí wọ́n ń lò wá fún àsìkò ìdìbò ni. Wọ́n ń lò wá fún jàgídíjàgan. Wọ́n ń lò wá fún tẹ̀m̀bẹ̀lẹ̀kun. Wọ́n ń lò wá fún ìmọ̀tara wọn nìkan ṣo àti ìdílé wọn. Àwọn ọba wa ti bímọ tó pọ̀. Wọn ò lè rí tiwa rò. Ẹ̀yin ọ̀dọ́, ṣé bó ṣe máa lọ rèé? Ẹ má gbàgbé o, ìpè ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. Tàgbàlagbà gan wọ́ kèrègbè. Ọwọ́ ọmọdé tí ò tó pẹpẹ yẹn ó sì ń padà bọ̀ wá tó pẹpẹ. Tàgbàlagbà tí ò dẹ̀ wọ́ kèrègbè yìí ó ti wọ́ kèrègbè rí kó tó di pé ó dàgbà tí ò dẹ̀ fi wọ̀ mọ́. Àwọn baba ńlá wa wọ́n máa ń sọ, àwọn arúgbó wa tá bá lọ bá wọn lẹ́yìn kọ̀ọ̀kan wọ́n máa ń sọ pé ìgbà táwọn wà ní kékeré ayé ò rújú báyìí. Nítorí àsìkò ọ̀dọ́ tiwọn àwọn ò kì í gbà kí àwọn ọba wọn jẹ wọ́n máyé, kí àwọn àgbàlagbà wọn fi àgbà wọn rẹ́ wọn jẹ. Ṣùgbọ́n ní ìsìn àwa ọ̀dọ́ wòyí gbogbo wa ti sá lọ nílùú tán. Kò sí ọ̀dọ́ mọ́ nílùú. Ọ̀dọ́ tó dé wà nílùú bó ti gbà òun ni wọ́n ṣe ń gbé ayé. Àwọn ọ̀dọ́ ìlú ti di olè, wọ́n ti di army robber. We've turned to thieves, slaves. Wọ́n ti jẹ́ ká wà frustrated. Even ìyí tó ní talent nínú wa kò lè rí lò. Talent yẹn ti kú mọ́ nínú. Nítorí àwọn àgbàlagbà wọn yìí wọn ò bìkítà. Tó bá ní talent ó ní fẹ́ tó bá ní talent tó ò bá kúrò ní Nàìjíríà ó lè rí ṣe. Ìkíní, ìkejì, àwa ọ̀dọ́ ẹ má jẹ́ a gbàgbé pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Ilẹ̀ wa jẹ́ ilẹ̀ alálùbáríkà, ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin. Tí a bá lágbára kí a padà lọ sí ilé ká má bàa gbé sájò, ká má bàa di akátá sẹ́yìn òdì. Tí a bá ní agbára ká padà lọ sí ilé ká lọ gbé iṣẹ́ wa àti ìṣe wa lárugẹ ní ìlú wa. Àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí àwọn àgbàlagbà wọ̀nyí, àwọn àgbà àyà, àgbà òfò, àgbà rádaràda, àgbà tí ò fẹ́ kí ọmọdé ó mí, àgbà tó ti gbàgbé wípé ẹyin ló ń di àkùkọ, àgbà tí ó ń fọ́ ẹyin mọ́lẹ̀ kí ẹyin tó lè kọ, kó tó lè dàgbà débi tí ó máa kọ. Ní táwọn àgbà wa ń ṣe ní ìsìn nìyẹn, wọ́n ń fọ́ ẹyin mọ́lẹ̀, wọ́n ń tẹ ojú ẹyin mọ́lẹ̀ ni. Wọ́n ọkọ̀ tí wọ́n bá lé ọ̀dọ́ mọ́ láàrin ìlú, àwa náà ò dẹ̀ ní gbà fún wọn. Torí tó bá jẹ́ pé àwọn àgbà ayé ti gbà wọn ìgbà táwọn wà ní kékeré ti ṣayé rúdurùdu báyìí ni wọn ò ní bá
débi tí wọ́n máa dàgbà débi tí wọ́n máa tẹ̀lẹ̀ bàṣàbàṣà lé wa lórí. Ẹ̀yin ọ̀dọ́, ẹ jẹ́ ká dìde, ẹ má jẹ́ àgbàgbé pé ìṣẹ̀ṣe làgbà. Ìwọ ọ̀dọ́ tó ní ìwọ Kristẹni lónìí, jọ̀ọ́ jàre, kí ni Jésù ti ṣe fún ọ? Nílùú òyìnbó wọ́n gbé àṣà wọn lárugẹ o. Nílùú òyìnbó ọdọọdún ló ń bọ àwọn àjẹ́ wọn o. Nílùú òyìnbó ọdọọdún ni wọ́n ń ṣe àwọn òòṣà wọn o, ni wọ́n ń bọ wọn o. Wọ́n dẹ̀ gbé òòṣà, wọ́n dẹ̀ gbé àwọn ẹ̀sìn àjòjì wá fún wa, wọ́n fi ń ba ayé wa jẹ́, wọ́n fi ń da ayé wa rú. Ṣẹ́yìn ò mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí tí wọ́n gbé fún wa gẹ́gẹ́ bí ẹ̀sìn òdì àdáni. Ẹ wo bí ìlú òyìnbó ṣe rí lónìí, ẹ wo bí Mẹ́kà ṣe rí. Ṣé bí ìlú wọn ṣe rí nílùú wa ṣe rí? Òyìnbó ò ní mọ ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yè kooro láti fi ṣoríire kó fi hàn dúdú láéláé. Ẹ jẹ́ ká rántí. Kí wọ́n mọ ọ̀nà àti bá wọlé láti fi ṣoríire kí ìlú lè lójú kó lè ráyè, wọn ò ní fi hàn wá. Ẹ jẹ́ ká rántí ọ̀rọ̀ Ifá. Ẹ má jà kó ọ̀rọ̀ Ifá dànù. Kẹ́níkálukú padà lọ sí agboolé wọn. Gbogbo Ifá, gbogbo àwọn òòṣà tẹ́ ń bọ, ẹ bọ wọ́n. Ẹ béèrè lọ́wọ́ Ifá kí la lè ṣe tí ilẹ̀ àwa ọmọ Oòduà máa fi rójú tó máa fi ráyè. Àwa wí tán. Àwọn ọba wa tún sọ pé àwọn kan àwọn ọmọ Oòduà níwá o, àìṣe ọmọ Oòduà o, láti fi dàárín wa rú ni, láti fi finger brain wa so that a máa sọ pé ṣèbọn ti sọ pé a kì í ṣara yín, ṣèbọn ti sọ pé kinní kan, a ní lè mú ìtótótó àti ìtó yẹ láti gbọ́. Àwọn ọ̀dà wa wọ́n kàn ń pa wọ́n nípa ẹran ni. Nítorí pé kí ni tí ìwọ bá ṣe àyẹ̀ta sára, tèmi ṣe àyẹ̀ta sára, tí wọ́n ṣàfẹ́ rí sára, tèmi ṣàfẹ́ rí sára, tí wọ́n bọ òṣàlé bàbá ẹ̀, tèmi náà bọ òṣàlé bàbá mi, tá bọ́ káàkiri bẹ́yìn, agbára wọn ò ní ràn wá. Gbogbo agbára tí ọ̀dọ́ ní ni wọ́n ti gbà pátápátá, wọ́n ti sọ wá di aláìní nǹkan kan. A lè sọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì nìkan la ti ń sọ̀rọ̀, a lè fèsì wọn ká sọ̀rọ̀ sí wọn bó wọ́n ti ń ṣe láyé àtijọ́ mọ́. A ò tiẹ̀ mọ agbára tá a ní débi tá a máa lò ó, débi tó máa wúlò fún wa. Wọ́n ní ká máa ṣe bó ti ń ṣe kó lè bá a máa rí bó ti ń rí. Nílùú òyìnbó tí nǹkan burúkú bá fẹ́ ṣẹlẹ̀ àbí tí rògbòdìyàn kan bá ṣẹlẹ̀ nílùú, àbí tí wọ́n bá ṣe òfin tí ò bá àwọn ọmọ iléèwé mu, tí ò bá tàwọn ọ̀dọ́ mu, gbogbo wọn máa kún títì ni. Ọlọ́pàá kan ò dẹ̀ jẹ́ yìnbọn débi tó máa mú wọn. Gbogbo ọ̀rọ̀ ni wọ́n máa sọ. Àwa wí tán ẹ máa sọ pé ẹ tí ẹ bọ̀wọ̀ fágbà. Òyìnbó kì í bọ̀wọ̀ fágbà, òun láyé wọn fi rújú tó fi ráyè. Ayé wọn ò dàrú bíi tiwa, àwa tá à ń bọ̀wọ̀ fágbà. Àgbà tó fẹ́ ba tiẹ̀ jẹ́ ìwọ́gun wa kọ́kọ́ ba tiẹ̀ jẹ́ ná. Kó o fi ewu orí ẹ̀ kó o fi gbolẹ̀. Àgbà tó bá fi ra ìsípò àgbà lèèyàn respect. Respect is reciprocal. You cannot disrespect me because you are my elder. You cannot continue killing me, killing my future, killing my dignity, killing my being, killing my unborn generation, and telling me because you are my elder, I have to give you a stupid respect. You don't command respect, you earn it. O lè ní kí n fún ẹ ní ìbọ̀wọ̀ tó o bọ̀wọ̀ fún mi, o ò bọ̀wọ̀ fún ọjọ́ ọ̀la mi.
o ò ronú pé ṣé ọ̀dọ́ mi tí mo ní àwọn ọ̀dọ́ tá a ní nílẹ̀ Yorùbá o ò ronú báwo ni ọjọ́ ọ̀la wọn ṣe fẹ́ rí àwọn tí wọn ò tí ì bí ńkọ́ ó ti ta gbogbo wa ó ti ta ògo wa ó wá ní kí n máa bọ̀wọ̀ fún ẹ lọ kò ní dá fún ìbọ̀wọ̀ fàgbà fún àgbàlagbà tí orí ò pé fún àgbàlagbà tó ti ṣe láńgbáláńgbá àgbà tí ó bá hen respect lèèyàn máa ń fi fún. Àwọn àgbàlagbà tí wọ́n ti lo ògo àwọn ọmọ wọn tí wọ́n ti lo ìgbà àwọn ọmọ wọn mọ́ ìgbà wọ́n dẹ̀ fi kòròfo àwọn ọmọ yẹn lẹ̀ àwọn ọmọ yẹn dẹ̀ rìn ní kòròfo wọn ò dẹ̀ lè jẹ́ nǹkan kan mọ́ àwọn yẹn là ń bọ̀wọ̀ fún. Kí ni respect ọmọ Yorùbá tó bá travel lọ sí ìlú òyìnbó kò sí. Ṣebí sẹ́ẹ̀tì àwọn arúgbó wa yìí náà àwọn ló gbé àwọn òòṣà wa tà àwọn ló sọ wá sí kolobo ayé tí wọ́n sọ wá sí ìhòhò. And you tell me to continue to respect these people? Ẹ má ṣì mí gbọ́ mi ò sọ pé kò sí àgbà tó yẹ ká bọ̀wọ̀ fún mọ́ ṣùgbọ́n wọn ò wọ́pọ̀ nípa èso wọn la máa fi mọ̀ wọ́n. Àgbàlagbà tó bá ń fẹ́ ìbọ̀wọ̀ láti ọ̀dọ̀ ọmọdé á ṣe bí àgbà á ṣe bí àgbàlagbà. Ìwọ tó ń jẹ mí tó sọ́ra ẹ di eku ò ń jẹ mí lẹ́sẹ̀ ò tún fi atẹ́gùn sí orárí tí n bá rí pọ́npọ́ tí kí n má gbòmọ́ ẹ lórí kí ni ìwà láàyè ẹ táyé tèmi ò dáa. Kí ni ìtumọ̀ pé o já àgbàlagbà ṣebí wọ́n ní tí àgbà bá wà lọ́jà ni àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ sórí ìtìwọ́ gan ò ti wọ́ ìwọ tó jágbà. Kí ni nǹkan tí ẹ pèsè fún wa àwa ọ̀dọ́? Kàn máa sọ àwọn ọ̀dọ́ wa àwọn lògo ọjọ́ ọ̀la ògo tó ti lò tó ti ta dànù. Nígbà tí wọ́n bá ń sọ pé èmi lògo ọjọ́ ọ̀la tiẹ̀ tèmi náà tún sọ pé àwọn ọmọ mi lògo ọjọ́ ọ̀la àwọn lọ́jọ́ ọ̀la mi tí mi ò dẹ̀ ṣiṣẹ́ sílẹ̀ káwọn ọmọ mi lè rí ibi jẹ́ tí àwọn ọmọ yẹn bá dàgbà wọ́n á fi bú mi. Ẹ̀yin àgbàlagbà wa ẹ ṣe bó ti ń ṣe o kó lè bá a ṣe kíni kó lè bá a rí bó ti ń rí. Ẹ yé tà wá mọ́ o. A lot of us tí a jẹ́ ọmọ Oòduà tá a jẹ́ Yorùbá a fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n respect tá a ń fún yín ìpayà yín ó ti pọ̀ jù lórí ẹ̀mí wa. Òun ló fà á tá fi ń dákẹ́ ṣùgbọ́n a ní dákẹ́ mọ́. Tẹ́yìn náà bá fẹ́ ká bọ̀wọ̀ fún yín ẹ̀yin náà ẹ bọ̀wọ̀ fúnra yín a ní dákẹ́ mọ́. Wọ́n ní tí ojú bá ń ṣe pin ẹ jẹ́ ká yọ ká fi hàn ojú pé ojú tó ń ṣe òkì kò dáa ntẹ̀yìn àgbà wa ńlẹ̀ Yorùbá ń ṣe ò dáa ẹ ti tà wá tán náà èní lẹ́rù ẹ̀rù ọ̀la ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ni mò ń bá wí kò tí ì kọ ẹ̀yin àgbàlagbà torí ẹ gbọ́ pàǹsàpàǹsà ọ̀rọ̀ lẹ́nu mi. Ẹ̀yin ọ̀dọ́ wọ́n rán yín o wọ́n rán wa àwa náà dẹ̀ ní rán wọn. Àgbàlagbà tó bá mọ́ra ẹ̀ lágbà ẹ fi wọ́lẹ̀. Ọ̀rọ̀ mi ò wí jù báyìí lọ títí di ìjọ́ mi tá ó máa pàdé Ìṣẹ̀ṣe lágbàlétò.
èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, ìyá yín, ẹ̀gbọ́n yín, Òòṣàtọ́lá òun látọ́kùn ètò. Ó dìgbà.